ọ̀rọ̀ ìwé ẹ̀rí olórí oko orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyún school certificate ó mà ti di ariwo ńlá tó sì jẹ́ pé níṣe ni ọ̀pọ̀ àwọn èèyàn níṣe ni wọ́n gba ọ̀rọ̀ ọ̀hún mọ́ ara wọn lẹ́nu bí ẹni gba igbó tíì ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn ní kò mọ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ gbé dìde tí awuyewuye ńlá jáde lórí ẹ̀ ilé ẹjọ́ ó ti yanjú ọ̀rọ̀ náà ó sì ti dá ẹjọ́ láti bí ọdún díẹ̀ sí ẹ̀yìn kó tó di ti àsìkò yìí lọ́nà tí pé ní ìbámu sí òfin ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà àti ìgbáradì fún ètò ìdìbò ààrẹ tó ń bọ̀ lóṣù kìíní ọdún tó ń bọ̀ àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà Independent National Electoral Commission INEC wọ́n ti kéde wípé báwọn bá ti mú ọjọ́ fún ètò ìdìbò gbogbogbò ó ṣe pàtàkì kí àwọn tó gbé gbogbo orúkọ àti ìwé ẹ̀rí ní iléèwé tí gbogbo àwọn olùdíje kọ̀ọ̀kan lọ láti gbé síta kí gbogbo ayé kí wọ́n lè rí eléyìí sí ní àjọ elétò ìdìbò ni wọ́n ṣe ní ọ̀sẹ̀ tí ó kọjá ṣáó pẹ̀lú bí ó ṣe jẹ́ pé ní oṣù kìíní ọdún tó ń bọ̀ January 2027 ilé ètò ìdìbò ààrẹ yóò wáyé àwọn olùdíje mọ́kàndínlógún tí wọ́n fẹ́ kópa nínú ètò ìdìbò náà àjọ INEC ti fi iléèwé tẹ́nìkọ̀ọ̀kan wọn lọ àti ìwé ẹ̀rí tí wọ́n ní wọ́n ti fi síta ilé ni ó sì ń dá awuyewuye ńlá sílẹ̀ nínú gbogbo olùdíje mọ́kàndínlógún náà gbogbo wọn pátápátá ni wọ́n kó ìwé ẹ̀rí tí àwọn iléèwé tí wọ́n lọ pàápàá iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléèwé girama gbogbo wọn ni wọ́n kó sílẹ̀ o fún àwọn ọmọ Nàìjíríà láti rí ṣùgbọ́n nígbà tó di ti olórí oko orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu níṣe ni ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o nítorí pé ààrẹ ò rí ìwé ẹ̀rí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama kó sílẹ̀ tó sì jẹ́ pé ètò kà jáde ní ìlú Chicago lórílẹ̀-èdè United States of America ìyẹn iléèwé gíga lọ́hùn-ún òní Tinubu ló kó ìwé ẹ̀rí ẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ yìí ló máa di ariwo ńlá tí àwọn kan fi fa ìbínú yọ pé báwo ni Tinubu yóò ṣe kó ìwé ẹ̀rí sílẹ̀ tí ò ní kó ti iléèwé girama àti ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ síbẹ̀ wọ́n ní eléyìí ó ti fi hàn wípé ààrẹ kò ní àwọn ìwé ẹ̀rí náà ni àti pé àwáwí tó ń sọ pé lásìkò ìjọba ológun pàápàá tí olóògbé Sani Abacha tí ó ń da àwọn tó ń jà fún democracy láàmú ní gbogbo kìíní àwọn ìwé ẹ̀rí òun sọnù wọ́n ní gbogbo eléyìí kò yẹ kí ó máa sọ pé kò sí ìwé ẹ̀rí náà bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ká ní lóòótọ́ ní ìwé ẹ̀rí Tinubu sọnù tó sì lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama wọn ló yẹ kó lè padà sí iléèwé náà ká lè